Káàbọ̀ ẹ̀yin èèyàn, ṣé dáadáa lẹ wà? Lónìí, ìtàn tí mo fẹ́ sọ dá lórí ọgbọ́n tó wà nínú òwe. Àgbàlagbà kan wà ní àdúgbò kékeré kan tí gbogbo èèyàn ń pè ní Bàbá Adéoyè. Lọ́pọ̀ ìgbà, wọ́n máa ń fi òwe bá àwọn ọmọ kékeré sọ̀rọ̀. Nígbà míì, àwọn ọmọ náà máa rẹ́rìn-ín, ṣùgbọ́n Kúnlé kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn. Ó máa ní, àwọn òwe yìí ò yé mi. Kí ló dé tí Bàbá Adéoyè ò ṣe sọ̀rọ̀ tààrà? Lọ́jọ́ kan, màmá Kúnlé rán lọ sọ́jà. Kí Kúnlé tó lọ sọ́jà, Bàbá Adéoyè wí pé, ọmọ tí kò gbọ́ ọgbọ́n yóò gbọ́ tirẹ̀. Fojú sọ́nà kó farabalẹ̀. Kúnlé kàn rẹ́rìn-ín. Ó ronú síra rẹ̀ pé bàbá tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú òwe. Nítorí kò fetí sí ìmọ̀ràn, ó gba ọ̀nà tí kò mọ̀ dáadáa, ó sì pàdánù owó ọjà náà. Ó bẹ̀rẹ̀ sí í sunkún, kò sì mọ ohun tó máa ṣe. Nígbà tó délé, Bàbá Adéoyè wò ó, wọ́n sì ní, ọmọ tí kò gbọ́ ọgbọ́n yóò gbọ́ tirẹ̀. Ṣèbí mo ní kó farabalẹ̀? Bàbá Adéoyè ṣàánú ẹ̀, ó fún un ní owó ọjà náà. Ó bá mú owó ọjà náà padà lọ sí ọjà láti lọ ra nǹkan tí màmá ẹ̀ rán láti rà. Àmọ́ bí Kúnlé ṣe ń lọ lọ́nà, ó wá ronú, ó dákẹ́. Ìgbà yẹn ni ó bẹ̀rẹ̀ sí ní lóye pé ọgbọ́n wà nínú gbogbo òwe tí àwọn àgbà máa ń sọ. Látọjọ́ náà, ó bẹ̀rẹ̀ sí í fetí sí ohun tí àwọn àgbàlagbà máa ń sọ dáadáa. A ó rí i pé ọgbọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀. Nígbà míì, a máa ń kẹ́kọ̀ọ́ dáadáa nígbà tí a bá fetí sílẹ̀ tàbí tá a bá farabalẹ̀. Ọlọ́run lè kọ́ wa nípasẹ̀ ọgbọ́n àwọn ẹlòmíràn, kì í ṣe ọgbọ́n tiwa nìkan. Òwe ọ̀sẹ̀ yìí, òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la fi ń wá a. Ó yá, ẹ sọ bí mo ṣe sọ. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la fi ń wá a. Ìtumọ̀ ẹ̀ ni pé ní àṣà Yorùbá, òwe máa ń ran èèyàn lọ́wọ́ láti sọ ọgbọ́n àti ìtumọ̀ ìjìnlẹ̀ ní ọ̀nà tó lẹ́wà. Òwe wo lẹ fẹ́ràn jù lédè Yorùbá àbí ní èdè tiyín? Ẹ jẹ́ kí n mọ̀. Ẹ ṣé gan ni o. A tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.